Eh, ọ̀sẹ̀ bíbélì kan ṣùgbọ́n àmọ̀ràn kan pọ̀. Nínú Tímótì kínní orí kẹrún ẹsẹ̀ ìkejìléníogún. Ikọ̀ ọmọ mo kánjú ọlọ́ni kọ́ni. Ikọ̀ ọmọdé ṣalájọ pé nínú ẹ̀ṣẹ̀ ẹ̀rá àmọ̀ràn. Ṣùgbọ́n lẹ́yìn ẹgbẹ́ ẹ̀sìn kọ́ ọ̀rẹ́ àsúnṣe yìí kò para rẹ̀ mọ́ nínú ìwà funfun. Èyí ni àkórí ọ̀rọ̀ mi lónìí sí ọ. Para rẹ̀ mọ́ nínú ìwà funfun. Jẹ́ bá èyí pé wàá sá ipá wàá ṣe àpọn láti rí pé àyíká rẹ kún fún gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ètò ohun ríra ọyọ́ ká ẹrẹ̀ ẹ̀ṣẹ̀ kẹta sí aṣọ àlà rẹ. Ìwà para rẹ mọ́ nínú ìwà funfun. Ojúṣe rẹ ni ojúṣe kò ṣe pàtàkì pàápàá lóde òní káyà bá ọ̀nìkan ọkàn ra ọ̀lẹ́ ìgbàgbọ́ ọ̀nìkan ti ra padà ọ̀nìkan ti ta kété ṣe òbí àtẹ̀ṣe ayé olójúṣe o láti mọ̀ọ́mọ̀ para rẹ̀ amọ́ nínú ìwà funfun. Èso kan á mú lọ ọ̀pọ̀ ọgbà ẹ̀rá kó mú in lọ gan èyí kan kórìíra rẹ̀ ṣùgbọ́n torí àrèmọ̀ kan rán àti wípé ń rò wípé ò fẹ́ nàmú ẹ̀ sí ọ nàmú yí ọlé àbá pásọ amọ̀rírì àárín o wà nílé yìí. Ìjọ kan lè ra kankan ìgbélé ra àjọ ìgbélé ọjà kan kọ́lé tí hàn gẹ́gẹ́ bí ọ̀nìkan náà kan ní gbogbo ìgbélé wọ́n bá kọ́lé wọ́n bá kó lọ síbẹ̀ ms òdùnnú rẹ ní torí pé nínú àkọsílẹ̀ wí láti sàkání ìtẹ̀rẹ̀ bẹ̀ni tí kó lọ súnlé titun ìtẹ̀rẹ̀. Àwọn ẹ̀ lọ síbẹ̀ ọ lẹ́yìn ìjọ́sìn àyà gbàdúrà kan nínú ìfẹ́ ọkàn rán ọ̀gá ní yí ọlé ọmọ pé wáìnì jáde o pásítọ̀ wáìnì ọgbẹ́ tí lè ní mọ̀mọ́ sálẹ̀ àwọn ní pàtàkì mọ̀mọ́ àgbẹ̀kọ̀ ọlọ́dẹ àṣẹ ẹ̀yà abẹ́ lónìí. Ó rí pé wáìnì ni mo dúpẹ́ mo mọ rírì àìyẹ́sí ṣùgbọ́n ìgbà máa yẹ ìwé kan lẹ̀ mọ́ lọ́rọ̀ àṣekọ́ mo rí pé ó níye òwọ̀nba percentage ọtí líle kẹ̀ nínú rẹ̀ lára nǹkan mú ṣe mo dúpẹ́ pé mo ti júgbe lọ ó máa yà dànù òwúyàn wí èyí ìṣúnkè pásítọ̀ ẹni bẹ́ẹ̀ náà ní ọyọ́ jáde kí ìrìn àjò rírà kan rìn gbẹrẹgbẹrẹ bóyá hòtẹ́ẹ̀lì ní dé sí ayábọ̀ bá ọ lébẹ̀ ẹ̀ka lẹ́sà ẹ̀gbá ọṣẹ́ bá olórin àjò ní lónìí o ṣé ẹ̀ rẹ́ra nìkan yòówù fẹ́ sáré rí ìsà kí bá nílò tí ó ti yé ẹ̀rá bí kan yóò tọ́jú rí yóò sùn sí yàrá ní tọ́jú ìjà mọ́ o kàránṣẹ́ sí ọ lẹ́bi bí wàá para rẹ mọ́ ló wà funfun èsù kèsì omi kò ní lọ́fẹ̀ẹ́ o bọ́jọ́ tán torí pé a ṣòro fún ọ láti gbé aṣọ alábàáwọ́n láti gbèrìn àká èèyàn rárá gan ọjọ́ kẹrẹ̀ nìyí ọ ẹ̀ náà ká kí ti ṣe jẹ àjẹbárùn ní ìyẹ̀pọ̀ láṣọ rìn èèyàn náà lè àtú àṣírí tí a tún rí rìn wọ́n ló ṣe láti ṣe o wọ́n lójúṣe láti ṣe o láti para rẹ mọ́ ní ìwà fífún lórí ẹ̀rọ ayélujára wàá jí àbọ̀bá mo ti rí kan lónìí kò gbé sí àgbágbò lórí Twitter bẹ́ẹ̀ mọ́ ni iṣẹ́ mọ̀yọ́mí nọ́mbà mi kò ọ́ kájọ mọ̀rọ̀ jóbi tó rọrọ̀ ẹ̀hàn ni ẹ̀nà dá lóhùn níbẹ̀ o alúṣe kò ti rí náà wá olómìnira lè ṣù lọ́ọ̀yà kékeré náà la lójúṣe láti parara mọ́ ọyọ́ àṣewọ̀n àyẹ̀ lórí kọ̀ǹpútà rẹ kí wọn kọ́ ẹyẹ kọ́ yàn rí kẹ́kọ̀ọ́já fìrí ẹ̀ṣẹ̀ṣẹ̀ kan lébẹ̀ ọba kọjá fìrí ṣùgbọ́n ṣèyí abẹ kó tu ọ̀yáwó látọ̀rí ìsàlẹ̀ kó wẹ̀ pé kó lè yí padà ẹ̀ẹ́dẹ̀ kó wọ́n ti kó sí wàhálà ẹ̀kọ́ para rẹ̀ mọ́ kété wọn nǹkan mi lọ kí ṣe tọlọ́run ìkọ̀kọ̀ ikọ̀ dúró ní Jésù ikọ̀ gbàgbọ́ nínú ọ̀rọ̀ rẹ̀
ikọ̀ gbẹ́kẹ̀lé ìlérí rẹ̀. Ikọ̀ mọ̀mọ́ kan darapọ̀ mọ́ ọ nìkan ni gbọ́ lọ nìkan ni mọ̀ ṣe àjọpé nínú ẹ̀ṣẹ̀ ran ikọ̀ para rẹ̀ mọ́ nínú ìwà fífún. Tímótì kínní orí 5 ẹsẹ̀ 22 ní wíwá. Òjó lorúkọ mi, ọmọ Àgbàlábí tí ọ̀nìkan gbàlà kárí ibi dé sílé ìjọba Ọlọ́run. Ire o.